ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Tẹ́lá wípé kí n tó lọ mo sọ fún yín, àlejò mi wà lórí kalẹ̀ ní sẹpẹ́sẹpẹ́. Àlejò mi lórí ètò lónìí, orúkọ àlejò mi ni Taiwo Alimi. Iṣẹ́ tí wọ́n ń ṣe, ilé orí ìtàgé ni wọ́n, producer ni wọ́n, director ni wọ́n. Ẹ̀wọ̀n tí máa ní máa kà, wọ́n kọ ni wọ́n ń jó, wọ́n ayàwòrán, ìyá gbogbo ẹ̀ ló ń ṣe papọ̀. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ ṣé olóòtú. Ẹ bá mi káwọn ará ní. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá o. Èmi ọmọ yín Taiwo ọmọ Alimi ni mò ń kí yín o pé ẹ kú gbádùn àsìkò yìí. Taiwo ọmọ Alimi. Bẹ́ẹ̀ni. Alimi ṣé gèrè Alimi Ìlọrin ni àbí Alimi Ìṣẹ̀wọ̀n bẹ̀? Gbogbo ẹni kò torí ọmọ Kwara State ni mí. Kwara Ìlọrin gangan. Ara mo jẹ́ ọmọ bíbí ìlú Ìlọ́fà Òkè Ẹ̀rọ local government ní Ìlọrin. So Kwara náà ni gbogbo wa. Alimi tí wọ́n jẹ́ ìkànnú ẹni tí olórúkọ nílùú Ìlọrin ló ń jẹ́ Alimi. So tó máa ti wá bí ọmọ tán ti pè ní Alimi dandan ó ti tàn sí Ìlọrin. So ó ti jẹ́ ní ló bá tán. Mo sì ní ẹ̀ka wàhálà ilẹ̀ bá ń sọ ẹ̀sìn à ń sọ nǹkan mi lẹ̀ ń sọ nǹkan mi. Ó dùn mí fà. Ẹ bá bí mi. Ó dùn mí fà. Ó ní bí ní àbúrò mi. Ẹ bá mi fi èdè káwọn ará rẹ̀ fi èdè lọ. Èdè méjì ni mo lè sọ tó jẹ́ èdè Kwara State. Èdè ìlú mi. Ṣé mo lè sọ èdè ìlú mi? Ẹ sọ gbogbo náà ló pè mí. Yeye o, ẹ mọ̀ Kwara rí a, ìbéèrè ká rọra ẹ lọ. Onímọ̀ lọ́jà ìmọ̀ dáre bomi ọjọ́ gbẹ̀yìn o, gbogbo èèyàn mọ̀ lọ́fà. Mi kí yín o. So káwà sí ti Ìlọrin ti Yorùbá lórí gbọ̀ngàn. Èwo lẹ sọ tó ń sìn? Ìyẹn ni èdè àyálò èdè tó dàbí Èkìtì ni Èkìtì Kwara. Ìlú tí mo ti wá ó fara pẹ́ Èkìtì. So à ń yá èdè wọn sọ náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So wọ́n wá kó wa ní Èkìtì Kwara. Ti Ìlọrin. Kábíyèsí Ọlọ́run. Ti Ìlọrin. Àbúrò mi. Gògó mi ńkọ́? Gògó ńkọ́? Gògó. Àbúrò mi ò mọ lé pẹ́ mi délé sọmọ́. Gògó. Ẹ dàpọ̀ ẹ̀yà rẹ̀. Bẹ̀rẹ̀ ńkọ́? Bẹ̀rẹ̀ Ìbàdàn ní Bẹ̀rẹ̀ wà. Ok, ọ̀rọ̀ kan náà tún wà tó ń pè mí bẹ́ẹ̀ ní Ìlọrin. Èmi mọ̀ kí lẹ́yìn mọ̀ sí jẹ́ ká. Ká mọ́tò ni. No, ká ní èdè Ìlọrin, kí ni jẹ́ ká ní èdè Ìlọrin? Ṣé mọ̀ pé mi fi bẹ́ẹ̀ gbélé púpọ̀? Mi bẹ́ẹ̀ gbélé. Ṣùgbọ́n Ìlọrin wa fa, mo gèrè Alimi, mo mọ. Kéèsì àdúgbò ní jẹ́ ká fa. Ká nǹkan kì í ṣe nǹkan lílò. Ká ní èdè Ìlọrin ni ẹ̀ǹkùlé bá kí á. Mi lè mọ gbogbo. Ẹ̀yin wá lógógó yín nǹkan sọ́dọ̀ fún yín kó ìbàtò ògùn fámìlì. Àlẹ́ ìlú gbogbo ńkọ́. Ó dẹ̀ bá fi inú bẹ́ẹ̀ mo sì lè sọ lọ́rin fa. Mo sì lè sọ lọ́rin fa. Mo sì gbọ́ ọ̀rọ̀ díẹ̀. Mo sì lè sọ ọ̀rọ̀ díẹ̀. Alhamdulillah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ti wá fi èdè kan la gbogbo ẹ̀tàn tí mo máa yéra wa pé ẹ̀ ń sọ Yorùbá mọ̀. Bó tó bá ní kẹ́ ẹ̀ sọ èdè ìlú yín gangan kọ́ lọ́run ṣọ́ wa ń bẹ̀. Ní gbọ́ kankan ń bà. Bẹ́ẹ̀ ni. Nígbà tí mo ń rìn fún àwọn ará ilé mo ní olùyà ní ayàwòrán ni. Olùyà ni mí. Iṣẹ́ olùyà bí ẹ máa ṣì wà fún. Olùyà gẹ́gẹ́ bíi pé ẹni tó ń ya àwòrán. Tí mo ṣe ń wo ìbá gbé bárò dání mo lè yà yín. Kábíyèsí. Mi kàn ní yàyàkuyà ni. Mo lè yà yín, mo dẹ̀ lè kọ́ ìtàn. Mo máa ń kọ ìtàn fún àwọn tó ń ṣe fíìmù, fún àwọn tó ń gbé eré orí ìtàgé jáde, mo máa ń kọ ìtàn. Èmi náà mo tún gbé eré jáde. Then mo tún ní àǹfààní láti market lédè òyìnbó láti ta eré síta. Mo ní iléeṣẹ́ tí mo ti ń gbé eré jáde. Mo tún níyẹn náà. Mo tún bá wọn dá sí orin náà. So Ọlọ́run jogún ọpọlọ tó pọ̀ fún mi. Mo bá àwọn ìlú mi dúpẹ́, àwọn ìlú mi Ìlọ́fà, mo bá wọn dúpẹ́ pé wọ́n bí ọmọ tí wọ́n ń pè lórúkọ tèmi. Alhamdulillah, a dúpẹ́. Kí báwo lẹ ṣe wá ń kó gbogbo nǹkan tẹ̀ kálẹ̀ yìí? Bí wọ́n ṣe bí mi. Tẹ́ ẹ̀ kó gbogbo ẹ̀ pọ̀ tó fi di torí ẹ̀yin nìkan lẹ̀ ń ya àwòrán. Ẹ̀yin nìkan lẹ̀ ń ṣe script dẹ̀ ń kọ ìtàn fún àwọn. Mo tún ṣe storyboard àwòrán tí wọ́n máa ń yà tó ń tọ́ àwọn director àwọn sọ́nà bí wọ́n ṣe máa gbé fíìmù kalẹ̀. Mo tún mọ̀ ṣe náà. Iṣẹ́ gbogbo ṣẹ́tẹ̀ kà sílẹ̀ á lọ bí 6. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà rọ̀ mọ́ entertainment náà ni, eré ìdárayá náà ni. Ṣé ẹ wá kọ́ àwọn iṣẹ́ ìlẹ́yìn ọkọ̀ọ̀kan ni àbí ẹ kọ́ pọ̀ níbì kan? Mi ò kọ́, mo dẹ̀ sọ pé mo tún kọ́ nítorí pé bọ́n ṣe bí mi báyìí tí mo rí láyé gbọ̀ngàn báyìí tí mo mọ báírò mú dání àti mo bẹ̀rẹ̀ sí yàwòrán. Kábíyèsí Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí ya ìyá mi tó bí mi lọ́mọ. Ọlọ́run iṣẹ́ rẹ bí. Mo tún dá èrè mọ̀ kí n tó wá lọ sílé ẹ̀kọ́ tí wọ́n ti mọ̀ nípa èdè kó tó wá tún lékún sí.
so ìgbà tí mo wá rìn nínú ìrìn àjò mi mo ti ń bá àwọn ọ̀nkọ̀tàn pàdé wọ́n ṣe fíìmù pàdé mo dà kí mo náà ti sọ fún yín pé èmi náà ti ṣe bí fíìmù 3 kan kí n tó tún bọ́ sí ìdí olórin dé so Ọlọ́run ìmọ̀ Ọlọ́run tó fún mi láti òde ọ̀run wà ní tí kò yé mi gan fúnra mi tí mo dẹ̀ máa ń dúpẹ́ lójoojúmọ́ pé Ọlọ́run fún mi lẹ́bùn tó lágbára. èwo lẹ wá kọ́ nínú àwọn iṣẹ́ yìí àbí kò sí ìtàn? nígbà tí mo fẹ́ ṣe fíìmù àkọ́kọ́ mi tí wọ́n pè ní alẹ́ ọjọ́ ìgbéyàwó Yomi Ogunmọ́lá ni mo lọ bá pé ọ̀gá mi máa ń pa fíìmù ṣe o mi máa ń pa fíìmù o mo dẹ̀ lówó lọ́wọ́ fẹ́ ṣe fíìmù wọ́n ní mo gbọ́dọ̀ kọ́ ọ̀dà táwa lọ́gà n bá mú Yomi Ogunmọ́lá gẹ́gẹ́ bí ọ̀gá so bí wọ́n yẹn ṣe fíìmù náà ni mo ń kọ́ tíátà nígbà yẹn. tó bá ṣe ń kọ script bá ṣe ń direct sinimá gbogbo ẹ̀lẹ́kọ́ pọ̀ ní ọdún rẹ̀. rárá mo ti fún ara mi ni mo máa ń fíìmù mi frame máa ń fíìmù wọn mo wá rí pé máa ń gbé iṣẹ́ ọpọlọ kalẹ̀ ní wọ́n ní pé èmi náà lè gbìyànjú kíní yìí àwọn kan sáà ló ń kọ́ bí mo ṣe kọ story kan nìyẹn mo pè ní Ọlátúbọ̀sùn story yìí kò wá yé mi tó pé ó dùn àbí ó dùn wọn lọ bá ìyá ìfún ṣe ta níwúrà pé fíìmù yìí ìtàn tí mo kọ yìí mo fẹ́ kẹ́ bá mi kàwó kí n kà sí ilé tí gbogbo yàwó máa dáa abáni àwọn ní ìsìn ní ilé ìjọsìn àwọn o pé àwọn ò lè dúró púpọ̀ fún mi láti gbọ́ nǹkan ìmú ní ẹ jẹ́ kí n ká bí abẹ́lé kan kí n má tán yìí mo kà gbé abẹ́lé tán nígbà tí mo parí ìtàn náà nìyá sọ fún mi pé ṣé mo lè ta fáwọn. kábíyèsí Ọlọ́run. so nígbà náà tí bá tún wá kọ story tán mo máa tún ya bí pósítà ṣe máa rí so bàbá àwòrò olówó ayé ngbà yẹn sọ pé àwọn máa gba story bíi 10 lọ́wọ́ mi gbà yẹn bẹ́ẹ̀ so inú mi dùn so mo kọ́ bí wọ́n ṣe ń ṣe orí ìtàgé látọ̀dọ̀ Yomi ọmọ Ògúnmọ́lá tètè àti bí wọ́n ṣe ń kọ ìtàn mi náà dẹ̀ náà dẹ̀ ń lò fún story tí mò ń ṣe gbogbo àwọn tó dẹ̀ mọ̀ mi pátá náà mọ̀ pé Ọlọ́run fún mi lọ́pọlọ níbi ká kọ ìtàn sílẹ̀ bẹ́ẹ̀. báwo lẹ ṣe ṣe alábàápàdé Yomi Ogunmọ́lá kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ wọn lé ní wọ́n ti dẹni ilẹ̀ Ọlọ́run fún. nígbà tí mo rí owó díẹ̀ tí ó tó ṣe fíìmù lọ́wọ́ mo wá wò pé ta ni mo lè lọ bá tí a bá mi ṣe kíní gẹ́gẹ́ bó ṣe ń tó ń kilẹ̀ ńgbà yẹn so mo máa ní pé mo lọ bá Fálà ìgbà tí mo dọ́dọ̀ Fálà àwọn àtẹ̀sí mi bẹ̀ kò tẹ́ mi lọ́rùn tó ń bá pe ẹnìkan ẹnìyẹn ó bá fi ọ̀nà hàn mi bí máa ṣe mọ ọ̀dọ̀ Yomi Ogunmọ́lá ń bá pè wọ́n wọ́n dẹ̀ ṣe rí mi báyìí gbà mo ní mo fẹ́ ṣe fíìmù sá mo dẹ̀ lówó fíìmù mi lọ́wọ́ náà bá ní oya gbà yẹn fún kakíndélé ọwọ́ àdó ọgbà yẹn tó ń ṣe fíìmù àtàwọn kọ̀ọ̀kan so mo dẹ̀ ṣe àtẹ́sí mi dáadáa ni. Yomi Ogunmọ́lá ṣé fún kakíndélé ti ń ṣe fíìmù gbà. ó ti ṣe fíìmù gbà yẹn ó ṣe I Need to Know. I Need to Know English program yẹn gbà àti bí I Need to Know yẹn mo ti láìkẹ́ gbogbo mọ̀ pé kò yẹ English kò tí máa bẹ̀rẹ̀ Yorùbá ń gbà yẹn. ó ti bẹ̀rẹ̀ Yorùbá ń gbà yẹn torí location tí mo lọ bá wọn ò bá ń bẹ̀ bẹ́ẹ̀ ẹni pé ọ̀nkú Fálà kí màtẹ́ lọ bá wọn ò ṣe tó bẹ́ẹ̀ ṣe fún. wọ́n bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ kò tẹ́ mi lọ́rùn tó bí mo ṣe fẹ́. ṣé bíi pé wọ́n rí bíi pé upcoming. ọmọ pé ó wà lọ́wọ́ mi.